أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين. Ayọ̀ kí la mi yọ̀ lọ́jọ́ òní. Ayọ̀ wòlímọ̀ làwa ń yọ̀. Ayọ̀ kí la mi yọ̀ lọ́jọ́ òní. Ayọ̀ wòlímọ̀ làwa ń yọ̀. Ayọ̀ kí la mi yọ̀ lọ́jọ́ òní. Ayọ̀ wòlímọ̀ làwa ń yọ̀. Ijó kí la mi jó lọ́jọ́ òní. Ijó wòlímọ̀ làwa ń jó. Àwa mi jó. Ijó wòlímọ̀ làwa ń jó. Àwa mi jó. Ijó wòlímọ̀ làwa ń jó. Ìlú kí la mi lù lọ́jọ́ òní. Ìlú wòlímọ̀ làwa ń lù. Àwa mi lù. Ìlú wòlímọ̀ làwa ń lù. Àwa mi lù. Ìlú wòlímọ̀ làwa ń lù. Owó kí la mi ná lọ́jọ́ òní. Owó wòlímọ̀ làwa ń ná. Owó kí la mi ná lọ́jọ́ òní. Owó wòlímọ̀ làwa ń ná. Owó kí la mi ná lọ́jọ́ òní. Owó wòlímọ̀ làwa ń ná. Oúnjẹ kí la mi jẹ lọ́jọ́ òní. Oúnjẹ wòlímọ̀ làwa ń jẹ. Oúnjẹ kí la mi jẹ lọ́jọ́ òní. Oúnjẹ wòlímọ̀ làwa ń jẹ. Oúnjẹ kí la mi jẹ lọ́jọ́ òní. Oúnjẹ wòlímọ̀ làwa ń jẹ o. Àpéjọ kí la péjọ lọ́jọ́ òní. Àpéjọ wòlímọ̀ làwa ń péjọ. Àpéjọ kí la péjọ lọ́jọ́ òní. Àpéjọ wòlímọ̀ làwa ń péjọ. Àpéjọ kí la péjọ lọ́jọ́ òní. Àpéjọ wòlímọ̀ làwa ń péjọ. Oníwòlímọ̀ yìí kò ní hù. Oníwòlímọ̀ yìí kò ní já izán. Títí la ó máa jèrè kóra.
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الفاتحة مكية وآياتها 7 بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا مدنية وهي 286 آية بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. Bari
báríkà rẹ̀ òwe báríkà rẹ̀ òwe báríkà rẹ̀ òwe báríkà rẹ̀ òwe o oníwòlímọ̀ báríkà tó sọ báríkà rẹ̀ oníwòlímọ̀ báríkà rẹ̀ sọ báríkà rẹ̀ báríkà jẹ́ kékeré báríkà rẹ̀ báríkà tó ṣe wòlímọ̀ báríkà rẹ̀ báríkà rẹ̀ báríkà rẹ̀ òwe.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله لا إله إلا الله الله محمد رسول الله القرآن كلام الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله الله محمد رسول الله القرآن كلام الله Baba Muhammad Okeme fare gbanju àwa ò bá kan láyé mọ́. Bismillahirrahmanirrahim. Inna Allah wa malaikatahu yusalluna ala nabiyyu. Ya ayyuhallazina amanu. Ya ayyuhallazina amanu. Sallu alayhi wa sallimu taslima. Ọlọ́run ọba àkọ́kọ́, Ọlọ́run ọba ìgbẹ̀yìn o. Ọlọ́run tó dá sánmà méjèèjì ó ládẹ́ méjèèjì o. Salamu lọ́lọ́run ọba, salamu mínú, wọ́n ìmínú àti ìsìjàbáru lọ́lọ́run ọba àkọ́kọ́, ọba láéláé. Atóbinú máa bínú, atóṣe ìṣìkàṣe sùúrù lọ́lọ́run ọba ọ̀kọ́kọ́ àbíjalẹ̀ rọ̀ o. Ọlọ́run ọba dáròyìn, òun náà ló dá sámà méjèèjì ó dọ́kùnrin ó dóbìnrin. Ó jà sàlátù fún Muhammadu, ó jà sàlátù fún Muhammadu. Salatu fún Muhammadu, ọjà salatu fún Muhammadu. Wa malaikatahu, àwọn màláíkà àwọn ọmọ ogun ọ̀run. Wọ́n pọ̀ ní sánmà méjèèjì, wọ́n pọ̀ nílẹ̀ méjèèjì, wọn kì í jẹ, wọn kì í mu. La ya'suna Allah ma amarahum wa yaf'aluna ma yu'maruna. Wọn kì í ṣe lọ́hùn, wọn ò láyà, wọn ò bímọ. Wọn kì í náwó, wọn kì í gbọ́ bùkátà. Ọlọ́wọ́n bá lọ́pọ̀ àwọn láṣẹ pé kó máa ṣàṣàlátù
fún Muhammadu wọ́n ṣàṣàlátù fún Muhammada wọ́n ṣàṣàlátù fún Muhammadu wọ́n ṣàṣàlátù fún Muhammada. Yayuwa ladina amanu Yayuwa ladina amanu sallu alayhi wa sallimu taslima. Mùsùlùmí wálé mùsùlùmí mùmìnì wálé mùmìnì náà. Àtọkùnrin àtọbìnrin gbogbo apátápátá ẹ̀ẹ́dọ̀ fò lókè o ẹja inú omi ẹranko inú igbó ewé orí igi. Kí lọ́lọ́run tó pa wá láṣẹ ká ṣàṣàlátù fún Muhammadu ká ṣàṣàlátù fún Muhammada ká ṣàṣàlátù fún Muhammadu ká ṣàṣàlátù fún Muhammada. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad. 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 Muhammadu Rasulullah waladina ma'u ashiddaa'u 'ala al-kuffari ruhama'u bainahum tarahum ruk'an sujada yabtaguna fadlan min Allahi wa ridwana simahum fi wujuhihim min athari sujudi dhalika mathaluhum fi tawrati wa mathaluhum fil injil kasarin akhraja shajarahu fa'azarahu fastaghlatha fastawa ala suqihi yujibu zur'a liyaghitha bihim al-kuffar wa'ada Allahu alladhina amanu lahum maghfiratan wa ajran 'azima. Ṣàṣàlátù fún Muhammadu ẹ ṣàṣàlátù fún Muhammada ẹ ṣàṣàlátù fún Muhammadu ẹ ṣàṣàlátù fún Muhammada ẹ ṣàṣàlátù fún Muhammadu ẹ ṣàṣàlátù fún Muhammada. Ọlọ́run bá ó pa wá mú mi nínú ẹ ṣàṣàlátù gbogbo ẹ̀yin mú mi náà pátápátá ajé mọ́ṣúdì o mọ́ṣúdì Abíọ́lá bàbá àdínní ilẹ̀ Yorùbá. Aṣíwájú gbogbo mùsùlùmí Nàìjíríà pátápátá ọkọ̀ Símbíà ọkọ̀ Gúdìrádù ọkọ̀ Mọ́ríyámọ̀ ọkọ̀ Hàmídátù bàbá kan láwọlé ẹ ṣàṣàlátù fún Muhammadu ẹ ṣàṣàlátù fún Muhammada ẹ ṣàṣàlátù fún Muhammadu ẹ ṣàṣàlátù fún Muhammada. Aláàjì wa Abdulaziz Adéṣọkọ́lá là ó ààrẹ mùsùlùmí gbogbo Yorùbá pátápátá ilẹ̀ Yorùbá o káàárọ̀ oòjíire ààrẹ mùsùlùmí o prime minister gbogbo mùsùlùmí pátápátá o Lásìsì wa Àríṣekọ́lá ọmọ Àlàó nìbàdàn náà wá tán ti ṣàṣàlátù fún Muhammadu wọ́n ṣàṣàlátù fún Muhammada. Bẹ́ẹ̀ ni Jamaiyatu Yusrillahi Nàìjíríà gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wọn lọ́kùnrin lóbìnrin alásàlátù ìrọ̀rùn Olúwa lónìí Society of Nigeria Ìbàdàn náà wá tán ti ṣàṣàlátù lójoojúmọ́ níbi iṣẹ́ wọn bá bẹ̀ nínú ilé wọ́n jà sàlátù fanabi wa Muhammadu Muhammada ẹ jà sàlátù fún Muhammadu ẹ
ẹja sàlátù fún Muhammadu. Alhaji wa Haji Sikiru Balogun, President Federation of Asalatu of Nigeria, Federation of Asalatu Organizations of Nigeria, and President Sa'adatul Abadiyahu gbogbo Nàìjíríà ilé tó kú lábẹ́kúta náà wà tán ti ń ṣàṣàlátù fún Muhammadu, wọ́n ṣàṣàlátù fún Muhammadu. Central Council of Nigeria lábẹ́ bàbá wa Abdulkarimu Karimu Bello Ìmámù Jamiu Emuṣiná wà wọ́n ti ṣàṣàlátù. Wọ́n ṣàṣàlátù fún Muhammadu. Bẹ́ẹ̀ náà ni gbogbo ẹgbẹ́ wa àwọn àǹsárùdí ni ó nàwárùdí ni ó tó múra tó ìsìlámù gbogbo wọn pátá wọ́n já sàlátù fún Muhammadu, wọ́n já sàlátù fún Muhammadu. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad. Muhammadu, 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 Muhammadu. Baba Fatima down Muhammad, Baba Rukayatu, Baba Kulumi, Baba Zainabu, ẹja sàlátù fún Muhammadu. Ẹja sàlátù fún Muhammadu. Baba Lọ́sìmí Muhammadu. Baba Abudulayi o Muhammadu. Baba Abudulayi Muhammadu. Baba Buraimo Muhammadu. Baba Buraimo Muhammadu. Buraimo Muhammadu. Ẹja sàlátù fún Muhammadu. Ẹja sàlátù fún Muhammadu. Abẹ́bẹ̀rẹ̀ wọn bá kó ṣàwá ìfúlẹ́sìn o. Ṣàwá blessing upon Muhammadu. Ṣàwá blessing upon Muhammadu. Ṣàwá blessing upon Muhammadu. I want to talk to you about the Holy Prophet Muhammad. Muhammad came with a clear message and he came along with a miracle. If you want to know the miracle of Muhammad, it's the unique book, the Holy Quran. This is a unique book. We should no doubt accept the authenticity of this book because the perfection of this book is beyond the mental psychology of human mentality. Therefore, we should know that the Holy Quran is undisputable, uneditable, unrevisable, in any form. This is the clear message. Please, let us accept that this unique book is the word of Allah, brought by the Holy Prophet Muhammad, sallallahu alaihi wasallam. Shower blessing upon Muhammadu. Shower blessing upon Muhammadu. Muhammadu, 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 Ahmadu, Hamidu, Mahmudu, Kazimu, Akibu, Badiru, Asimu, Ashiru, Mayi, Dayi, Iraju, Rashidu, Muniru, Bashiru, Naziru, Abi, Mude, Tozulu, Nabiyu, Dore, Yasin, Sanobi, Muzebilu, Mudabiru, Yaziru, Alibu, Kalimu, Alibu, Mustaba, Murtada, Mustaba, Mustaro, Nasiru, Mansuru, Koimu, Asidu, Eidu, Adidu, Hakimu, Nuru, Ojedu, Orianu, Aftoyi, Motiu, Muzakiru, Waisu, Aminu, Mudaniyu,
Jasi, Yami, Jasi, Orisi, Munkara, Omiyo, Abidu, Ọmọdún. Rahimu, Yetimu, Ganiyo, Jawalu, Badawu, Alimu, Kadimu, Doyilu, Budoyilu, Alimu, Badiu, Deyilu, Imamu, Baru, Jadu, Tawabi, Dagi, Mudazadi, Madi, Omiru, Awalu, Ailu, Doyilu, Adilu, Lamadu, Imamul Mursali, Adilu, Nabiyu. Muhammadu, Muhammadu, Ẹja Salatu, Muhammadu, Ẹja Salatu, Muhammadu, Ẹja Salatu, Muhammadu. Ẹja Salatu, Muhammadu, Ẹja Salatu, Muhammadu. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين. ayọ̀ kí la mi yọ̀ lọ́jọ́ òní. ayọ̀ wòlímọ̀ làwa ń yọ̀. ayọ̀ kí la mi yọ̀ lọ́jọ́ òní. ayọ̀ wòlímọ̀ làwa ń yọ̀. ayọ̀ kí la mi yọ̀ lọ́jọ́ òní. ayọ̀ wòlímọ̀ làwa ń yọ̀. ijó kí la mi jó lọ́jọ́ òní. ijó wòlímọ̀ làwa ń jó. àwa mi jó. ijó wòlímọ̀ làwa ń jó. àwa mi jó. ijó wòlímọ̀ làwa ń jó. ìlú kí la mi lù lọ́jọ́ òní. ìlú wòlímọ̀ làwa ń lù. àwa mi lù. ìlú wòlímọ̀ làwa ń lù. àwa mi lù. ìlú wòlímọ̀ làwa ń lù. owó kí la mi ná lọ́jọ́ òní. owó wòlímọ̀ làwa ń ná. owó kí la mi ná lọ́jọ́ òní. owó wòlímọ̀ làwa ń ná. owó kí la mi ná lọ́jọ́ òní. owó wòlímọ̀ làwa ń ná. oúnjẹ kí la mi jẹ lọ́jọ́ òní. sóúnjẹ wòlímọ̀ làwa ń jẹ. oúnjẹ kí la mi jẹ lọ́jọ́ òní. oúnjẹ wòlímọ̀ làwa ń jẹ. oúnjẹ kí la mi jẹ lọ́jọ́ òní. oúnjẹ wòlímọ̀ làwa ń jẹ o. àpéjọ kí la péjọ lọ́jọ́ òní. àpéjọ wòlímọ̀ làwa ń péjọ. àpéjọ kí la péjọ lọ́jọ́ òní. àpéjọ wòlímọ̀ làwa ń péjọ. àpéjọ
alimudabi adilajabi jẹrijari waliwudu narijanobi adilajale yarabi alijadabi alimudabi adilajari jẹrijari waliwudu narijanobi adiladabi jarajiya majabi juyara mudabi walimakuwa niparito eku namarukolokale adabi. الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الفاتحة مكية وآياتها 7 بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا مدنية وهي 286 آية بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون.
báríkà rẹ̀ òwe báríkà rẹ̀ òwe báríkà rẹ̀ òwe báríkà rẹ̀ òwe o onímọ̀límọ̀ báríkà